Èèmọ̀ ní kápẹ́lẹ́ ni àbí kàyéfì. Ẹ wo arákùnrin tí ẹ̀ ń wò lójú àwòrán yìí kò ní apá méjèèjì. Ó fi ẹnu start machine. Ó ṣèlérí ó lóun yóò gun ọ̀kadà yìí, òun ó tún gbéyàn lẹ́yìn. Ṣé yóò fọrùn kan ni? Ṣé yóò fẹsẹ̀ kan ni? Ẹ farabalẹ̀ ẹ máa bá mi wo fídíò yìí. Ṣé arákùnrin yìí ṣé yóò fi ẹ̀gbẹ́ dá ni àbí kí ni yóò ṣẹlẹ̀ sí? Ẹ farabalẹ̀ wò ó. Yóò gbéyàn lẹ́yìn pẹ̀lú bí ó ṣe wà yìí láì ní apá méjèèjì. Kò sí tí Ọlọ́run ò lè ṣe. Kàyéfì ńlá leléyìí. Ẹ wo fídíò yìí kí ẹ bá mi share rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ kí wọ́n mọ̀ wípé kò sí tí Ọlọ́run ọba aláwùrábí tí kò lè dá lára. Ẹ wo fídíò arákùnrin kí ẹ bá mi share. Ó ti gùn o, ó ti gbéyàn lẹ́yìn, ó ti yana mọ́. Ẹ like, share kẹ́ tẹ̀lé mi fún ọ̀pọ̀lọpọ̀. Kò kí ń pọ̀ kó dùn sókí báyìí òun lọ bẹ̀ oge. Ó dàbọ̀.